ṣó ti yé yín ọmọ tó ṣègbéyàwó recently ọmọ yẹn is enough láti dá àwọn ọ̀dọ́ lẹ́kọ̀ọ́ bó ṣe rí nǹkan ìwà tẹ́ ń wù yìí kò sí ọ̀dọ́ tó máa kẹ́kọ̀ọ́ nínú ìwà burú tẹ́ ń wù ó dá dúró ó mọ nǹkan tó fẹ́. Number 2 ọmọ yẹn contribute sí ìgbéyàwó rẹ̀ bó ṣe jẹ́ màjèsí tí ọmú ṣe rùn lẹ́nu ẹ̀ ọmọ yẹn gangan ló ṣe ìgbéyàwó yẹn ọmọ yẹn gangan ló jẹ́ kí ìgbéyàwó yẹn kó ṣe ṣe torí wípé téèyàn bá fẹ́ ṣe ìgbéyàwó tó bá ti raṣọ 32 pieces definitely ọkọ yẹn máa ṣe yes I do bọ̀ èyí tó yẹ kẹ́ fi dá àwọn obìnrin lẹ́kọ̀ọ́ wípé as a woman mo right yẹ tó bá fẹ́ fi ọkọ tí ọkọ yẹn bá fẹ́ràn ẹ̀ jẹ́ kó gbé ẹ lọ ṣe court wedding jẹ́ kó gbé ẹ lọ ṣe court wedding ìyàwó alákọ̀ọ́kọ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì wọn ò jáde rí o kán ní Lizzy gba ọkọ àwọn ìyàwó alákọ̀ọ́kọ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì alájì ṣe traditional wedding pẹ̀lú wọn wọ́n dẹ̀ ṣe nìkáì pẹ̀lú wọn tí àwọn méjèèjì dẹ̀ ní certificate kó tó di wípé everybody lọ nílò ẹ̀ tí wọ́n dẹ̀ rí marry. You don't understand? Ẹ wá sí Lizzy Anjorin 2 ní kẹ́ wá wò ṣó ti ẹ̀yin èyí tí ó yẹ kí ẹ fi jókòó lórí cyberspace kẹ́ fi ọmọ tó ra aṣọ ìgbéyàwó 32 fún ọkọ ẹ̀ ọkọ ọmọ yẹn tún jáde ó ní pé òun ò ní kọ́bọ̀ nínú aṣọ 16 tíyàwó òun rà fún òun ìyàwó dẹ̀ ra 16 fúnra ẹ̀ ó jẹ́ 32 ọkọ yẹn sọ pé òun ò ní kọ́bọ̀ nínú aṣọ ìgbéyàwó yẹn ǹjẹ́ ti fi ọjọ́ kan béèrè lọ́wọ́ Fọlá pé nígbà tóun àtàlájì tí wọ́n ràn lọ́wọ́ kí lòun náà ṣe láti fi ràn wọ́n lọ́wọ́ on return nígbà tálájì tí wọ́n ràn lọ́wọ́ kí làwọn nǹkan tó ti dúró gẹ́gẹ́ bí obìnrin tó sọ wípé ó ti níyàwó méjì mo mọ Lizzy Anjorin mọ́ ẹ dáadáa mo fẹ́ kó ṣe court wedding pẹ̀lú mi kọ́kàn mi lè balẹ̀ ṣé ẹ mọ̀ pé láyé tá a wà yìí tọkùnrin bá tún ṣe court wedding pẹ̀lú ẹ tọkùnrin yẹn bá ní pé òun lọ o ò gbọ́dọ̀ drag ẹ jù torí òun mẹni tó máa kú ẹ kù nígbà tó bá yá in future. tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó sọ nínú fídíò yìí nípa Priscilla ọmọ Ìyábọ̀ Òjó.